mo gbá òòṣà yẹn létí etí mo gbé lọ núgbó mo lù gan ni mo kọ́ lù gidi ìwọ tó ń dínà ìwòye wọ́n á gbé òdìgbò rere. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Message mi ó lọ sọ́dọ̀ bàbá mi ọba Abdul Rasheed Adéwálé ti ìlú àkọ́kọ́ ti ìlú Ìwó lórí awuyewuye fídíò tí wọ́n ṣe lẹ́nujọ́ mẹ́ta tó ń lọ káàkiri wípé àwọn gbá etí àwọn alálẹ̀ mi ti ráyè ni mi ṣe ti dá bàbá lóhùn bàbá tiẹ̀ tún sọ pé takọtabo ni wọ́n pé wọ́n tún dé fìlà lé wọn lórí wípé tí àwọn gbá etí wọn pátápátá ẹ wo bàbá ṣe rí ṣé o ti mú wá ṣe fún ilé ni ó yàtọ̀ sí gbogbo ilé ìta tí ń ṣe ṣe wọn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń bẹ̀ yín pé bàbá ẹ má jẹ́ kẹ́yìn àwọn alálẹ̀ bàjẹ́ ẹ ṣì gba ìṣàkóso ṣe rí lè ní èmi wàá bẹ̀ yín o èmi ò bẹ̀ yín lè ní o ṣe rí nǹkan tẹ́ ṣe yẹn mo wá fún yín lóṣù bà ní o pé tẹ́ bá tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ pé kẹ́ tún ṣe bẹ́ẹ̀ pé kẹ́ tún ṣe jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá tún ní agbára àti ṣe nǹkan tó jù bẹ́ẹ̀ yẹn lọ pé kẹ́ tún ṣe jù bẹ́ẹ̀ lọ reason ni pé ṣe mọ̀ pàrọ̀ lé Olódùmarè ní ẹ̀yin dẹ̀ ní aláṣẹ lórí àwọn òrìṣà àbí Ifá ní ohun abáfìní ṣe ọ̀rọ̀ ìtàn ló máa dà tó bá dọ̀là bóyá òyìnbí sọ pé every event of today is a history of tomorrow Ifá náà sọ tó bá ṣe rí ṣe rí ayé á máa sọ ṣe mọ̀ pé ilé ayé táwa yìí kò sí nǹkan tá a bá ṣe ó máa di history òun ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa kan náà ọba bíi tiyín náà ni wọ́n ọba bíi titi yín náà ni wọ́n dẹ̀ jẹ́ ọ̀dọ́ bíi titi yín náà àwọn ọba tó jẹ́ pé wọ́n sọ pé ìṣẹ̀ṣe o kò ní parun tó dẹ̀ pé bọ́n ṣe bí yín sínú ẹ̀sìn àjèjì yìí náà òun náà ṣe bí wọn sínú ẹ̀sìn àjèjì ṣùgbọ́n tí wọ́n bọ̀wọ̀ fún àpèrè tí wọ́n wà tí wọ́n sọ pé nǹkan táwọn alálẹ̀ ti ṣe wípé kò ní parẹ́ báwọn máa tẹ̀síwájú bí àwọn bàbá mi Ọ̀nìrìṣà ọba Ẹnìtàn Adéyẹyè bí àwọn bàbá wa ọba Elégùṣì ti Ìkàtẹ́ ìlú Ìkàtẹ́ bí bàbá wa ọba Onírù bí Ọwáalé tìlú Ìkàrẹ́ bí Ọlọ́wọ̀ àwọn ọba wọ̀nyí wọ́n dúró pé ìṣẹ̀ṣe ò gbọdọ̀ parẹ́ wípé nǹkan táwọn bàbá wọn ti ṣe sílẹ̀ pé kò gbọdọ̀ parẹ́ bó tiẹ̀ jẹ́ pé inú ẹ̀sìn Christianity àti Islam náà bí wọn sí ṣùgbọ́n wọ́n ní pé ẹ̀yìn àwọn bàbá wọn kò ní bàjẹ́ ṣé àwọn tó bá tún di ọjọ́ iwájú náà wọ́n á tún máa kọ̀tún àwọn náà wọ́n tún máa sọ̀tún àwọn náà pé àwọn báyìí o láyé ìgbà tí wọ́n báyìí o nǹkan báyìí náà ṣe nǹkan báyìí náà ṣe bó ṣe wọ́n máa sọ̀tọ̀ tẹ̀yìn náà pé ẹ̀yin ò lórí pé kí ìṣẹ̀ṣe parẹ́ lẹ dúró lé lórí sẹ́ẹ̀ wípé gbogbo nǹkan táwọn bàbá ti yín ti ṣe wípé ṣe lẹ̀ ń campaign káàkiri pé kó parẹ́ kó dìtàn pé kó má tẹ̀ rántí mọ́ káwọn bàbá yín ṣe nǹkan kan bó ṣe máa kọ̀tún sí yín náà nìyẹn bó lè ṣe máa kọ̀tún àwọn ọba yẹn náà nìyẹn pé nígbà tí ìṣẹ̀ṣe ń kojú ajogun because ajogun ni nǹkan kíkan tó bá ti gbógun ti fá àtòrìṣà nínú fá ìbàjẹ́ sì ni ló wá láti òkèèrè tó bá gbógun ti fá àtòrìṣà nínú fá ẹ̀sìn ajogun ni kì í ṣẹ̀sìn Olódùmarè nǹkan kíkan tó bá ti gbógun ti ṣẹ̀ṣe títí wa ajogun ni so wọ́n á sọ pé ìgbà tí ìṣẹ̀ṣe ń kojú ajogun tí àwọn ajogun yìí tí wọ́n ní dandan àfi kí ìṣẹ̀ṣe parẹ́ ní orí ilẹ̀ ìṣẹ̀ṣe wọ́n á tún máa sọ pé àwọn ọba kan wà nígbà náà bó tiẹ̀ jẹ́ yí pé inú ẹ̀sìn àjèjì náà bí wọn sí o ṣùgbọ́n gbogbo nǹkan tó yẹ kó máa ṣe ni wọ́n pàápàá ń ṣe wípé kí ẹ̀sìn àwọn bàbá wọn kó má torí pé lẹ́gẹ̀sì táwọn ṣe táwọn míì bá tún dé àwọn míì á tún ṣe ju tiwọn lọ bẹ́ẹ̀ ni so bàbá ẹ ráìdán ọ̀nà èmi ò bẹ̀yìn mọ́ o èmi o ọmọṣẹ́kẹ́ o pé èmi ò bẹ̀yìn mọ́ o pé kẹ má ṣe mọ́ o èmi ò bẹ̀yìn mọ́ bàbá mi ò bẹ̀yìn mọ́ ẹ kọ̀ntínú kẹ má ṣe o so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ṣe wá rí gbogbo eléyìí tẹ́ sọ pé ti ṣe ń gbà táwa ò mọ̀ yẹn gbogbo yẹn mo rí gẹ́gẹ́ bí rìhásà àbí pé ẹ ṣe skit fún wa ni èmi fẹ́ kẹ́ ṣe practical ẹ̀ fún wa gbogbo ń sìn ṣe tó bá dẹ̀ ṣe practical inú tèmi máa dùn gan o gẹ́gẹ́ bí àròlé Olódùmarè tẹ́ sọ yẹn bàbá mo fẹ́ kẹ́ ṣe practical fún wa bàbá mo fẹ́ kẹ́ ṣe practical fún wa ẹ dẹ̀ máa bẹ̀rẹ̀ practical yẹn máa lọ bẹ̀rẹ̀ ẹ̀ ní Kòso tẹ́ bá ti dé Kòso ṣe rí àpẹẹrẹ àwọn òrìṣà wa yẹn torí kò ń ṣe òrìṣà ni wọn àpẹẹrẹ wọn ni àwọn òrìṣà gọgọ ti lọ gbogbo ìlú ló ní nǹkan tó máa fi ń ṣàpẹẹrẹ àwọn òrìṣà wọn ìdí tèmi ò ṣe gbà pé alájọ lọ́hùn nìyẹn Olódùmarè ò ní àpẹẹrẹ ṣùgbọ́n Allah ó ní àpẹẹrẹ òkúta tí wọ́n lọ ńlá ní Kaaba wọ́n dẹ̀ ń kọjú síbì kan pé wọ́n ń kọjú síbì kankan pọ̀ lọ́hùn Olódùmarè sí universal àwọn òrìṣà náà máa ń kọjú sí pé so ló máa ń ṣòfin pé ẹ máa fèsì ibì kan kẹ máa fi bá mi sọ̀rọ̀
kò sólódù Olódùmarè is universal is universe lọ́lọ́run. So báwo lẹ ṣe máa bólẹ̀ mọ̀ tí ó bó ní location tẹ́fẹ́ kọjú sí tẹ́fẹ́ fi bá universe sọ̀rọ̀, location wọn lẹ fi bá universe sọ̀rọ̀, ṣùgbọ́n Allah ní location tẹ́ máa kọjú sí, so Allah yàtọ̀ sí Olódùmarè. So kí ni mo ń gbìyànjú láti sọ ni pé ẹ lọ sí Ìrá, ṣe rí ibi tí ìyẹ̀tàn tí àpẹẹrẹ Ọya Òrìrì wà yẹn, ẹ mú etí ẹ̀ kẹgbà, ẹgbà etí Ṣàngó ibi tí àpẹẹrẹ Ṣàngó wà kẹgbà ń bẹ̀. Ṣé bá ti ṣe gbogbo yẹn tán kẹ wá gba ẹgbà fẹ́ lọ, ṣe rí ibi tó Odùduwà wà, ọ̀rọ̀ míyàn ni Ọbalùfọ̀n, kí lorúkọ ẹ̀, Ọbalùfọ̀n, òrìṣà ńlá Ọ̀rúnmìlà, gbogbo ilé wọn bẹ Ọbalú ayé, Èṣù náà wà nífẹ̀ẹ́, gbogbo wọn ló pé sífẹ̀ ńbẹ̀, Ògún. Ẹ lọ síbẹ̀ kẹ mú etí gbogbo wọn kẹ gbà, tẹ bá ti gbá gbogbo ẹ máa gbé fídíò máa dání tó máa fídíò yẹn o, kì í ṣe pé kẹ wá máa sọ fún wa mo lọ gbé tí o sà ẹ mú fídíò dání. Tẹ bá ti gbá yẹn tán ẹ tún wá lọ sí ẹ wá lọ sádó, ṣe rókè Gẹ̀tì ládó, gbogbo àwọn nǹkan tó fi represent àwọn tó fi ṣàpẹẹrẹ Ọ̀rúnmìlà lókè Gẹ̀tì, nílé òkè Gẹ̀tì gbogbo tán lọ́wọ́ Ọ̀rúnmìlà gbé, ẹ lọ gbá etí ẹ bẹ́ẹ̀, ẹ lọ sí Ìyìn, ẹ lọ káàkiri ibi Ọ̀ṣun tó tún ti kúrò gbogbo wọn yẹn, ẹ lọ sílé Ìyá Àbẹ̀ní Gbòróyè, ẹ lọ sílé Ọ̀ṣun yìí, ẹ lọ sílé Èṣù, ẹ lọ sọ́dọ̀ Ògún Lákàyè Ọ̀ṣìnmọ̀lẹ̀, gbogbo wọn pátápátá kẹ lọ gbá etí gbogbo wọn. Tẹ bá gbá etí gbogbo wọn tán kẹ tún wá gba Kétu lọ, ẹ mọ̀ Kétu gbogbo náà pè ní ilé Èṣù láàlú, tẹ tún gbá etí ẹ bẹ, ẹ wá rí ẹ mọ̀ pé ojúbọ Odùduwà ní Benin Republic ó tún le ju èta ní sọ́dọ̀ wa gan ní Nàìjà. Kẹ wọ bẹ yẹn lọ, kẹ lọ mú etí Odùduwà kẹ gbá pa, kẹ gbá etí gbogbo àwọn òrìṣà yẹn, tẹ lọ sí Gbàlẹ̀ ayé, tẹ bá ti gbá gbogbo wọn létí tán, nígbà tẹ bá gbá gbogbo ẹ máa mú kámẹ́rà máa ń dání o, tẹ bá ti gbá etí gbogbo wọn tán bàbá, ẹ ṣẹ̀ṣẹ̀ wá gba nígbà tẹ bá ti gbá etí gbogbo wọn tán ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ sétí òkun. Tẹ bá wá dé tí òkun ẹ wá sọ fún òkun pé ìwọ òkun o ò gbọdọ̀ òru fọ́sẹ̀ kan, bọ́yẹ sọ fún wa nínú ìdí ẹlẹ́mẹ̀rẹ̀ pé òòṣà ńlá fi gbẹ́ okùn Ejíso, òòṣà ńlá gbé okùn Ejíso, ó mú afẹ́fẹ́ dúró, oòrùn rọ̀, kò jẹ́ káfẹ́fẹ́ fẹ́ nínú ìdí ẹlẹ́mẹ̀rẹ̀. Ṣé mọ̀ pé ìtàn ni àwa ò sí ń bẹ̀ ń gbà náà bá ṣe gbọ́. Tẹ bá lẹ́ ìgbàgbọ́ wọ́n ní Joshua náà pàṣẹ fún òòrùn nínú Bible pé kó òòrùn dúró dé òòrùn dẹ̀ dúró dédé. So tẹ bá gba ti Ọbàtálá gbọ́ kò yẹ kẹ́ gba ti Joshua gbọ́, àbí? So kí ni mo ń gbìyànjú láti sọ ni pé gbogbo yẹn ìtàn la gbọ́ àárí practical, ẹ̀yin kẹ́ wá ṣùgbọ́n báyìí kẹ́kọ̀ọ́ fẹ́ pàṣẹ pé kò sàn dòru. Bàbá tẹ bá ti lè ṣe lé èmi gan bàbá yín pín fídíò yẹn káàkiri, mo ṣe máa gbà yín pé lóòótọ́ àrólé Olódùmarè ni yín. Bọ̀ bàbá tẹ bá ti lè ṣe àwọn nǹkan tẹ sọ yẹn èmi ò kó yín jẹ o, mo ṣe máa kà yín pé bóyá ẹ̀ ń ṣe múfì fún wa ni o, Ọlọ́run bá gbọ́ ọ múfì ẹ̀ ń ṣe múfì wò ẹ̀ ṣe ń ṣe rìhásà lè máa classify yín pé ẹ̀ ń ṣe, mi ní classify yín pé ẹ̀ ń ṣe practical. Èmi ti tired of ó ti sú èmi ìfẹ́ gbọ́ theory mọ́, practical ni. Mo sọ pé tó bá jẹ́ pé ìgbà táwọn òyìnbó dé tí wọ́n sọ fún àwọn bàbá wa pé Jésù ń sún àrà, Yahweh ń sún àrà, Allah ń sún àrà, ó yẹ káwọn bàbá wa sọ pé àwa náà ní òògùn tó ń sún àrà, ẹ jẹ́ kí Ọlọ́run fi yín ti ẹ̀kọ́ sún àrà fún wa. Ṣùgbọ́n gbà náà ṣe mọ̀ pé ọmọ kékeré náà fi tàn bàbá wa jẹ, kò ṣe àwọn àgbàlagbà náà tọwọ́ bọ̀ lórí, wọ́n kó wọn lọ lé kéwú, wọ́n kó wọn lọ lé ìwé òyìnbó, so ọmọ kékeré náà ti brainwash wọn, so wọn ò lè ronú kán béèrè pé ẹjọ́ ẹ ti kọ́kọ́ demonstrate ara yìí fún wa ká tó gbà bẹ́yìn mọ́ sún àrà. Gbogbo ara yẹn inú Bíbélì àti Kùránì láti gbọ́ para ń sọ àti ìfíìlì ẹ̀dẹ̀ ni. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lé Olódùmarè bàbá máa bẹ́yìí pé kẹ gbìyànjú kẹ ṣe fún wa, bọ́ tẹ́ ẹ bá ti lè ṣe bàbá á jẹ́ pé ẹ ṣe ń ṣe skit fún wa ni o, á jẹ́ pé rìhásà lè ń ṣe fún wa o, ẹ ti ṣe practical fún wa o, practical yẹn dẹ̀ làwa fẹ́ jẹ́ ń sìn, so bó ṣe wà nìyẹn o, èmi ò sọ ju báyìí lọ o, ó dìgbà kan náà. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.